A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Àjọ alámòjútó ìforúkọsílẹ̀ National Identity Management Commission (NIMS) ti ṣe àwárí iye tí ó lé ní 6,000 àwọn ọmọ orílẹ̀-èdè Niger tí orúkọ wọn wà lórí dátábèsì NIN. Èyí ń wáyé bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe darí Inter-Ministerial Committee láti rí dájú wípé wọ́n ṣe ọ̀ríkínniwé dátà fún ìwé àkọọ́lẹ̀ gbogboògbò fún ẹ̀ka iléeṣẹ́ ìjọba àpapọ̀ National Social Register for the Federal Government's Social Investment Programs. Orísun ìròyìn láàrin iléeṣẹ́ ìjọba fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé Mínísítà Benno Olúbùnmi Túnjí-Òjó ti fi tó ìgbìmọ̀ ìjọba àpapọ̀ létí ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kejì ọdún 2025 àwọn iṣẹ́ NIMS tí wọ́n ń ṣe ìṣàkóso rẹ̀. Wọ́n ní Mínísítà sọ àsọdájú wípé NIN ti yọ gbogbo àwọn arìnrìn-àrè tí wọ́n wà lára àwọn tí wọ́n ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú NIMS níbi gbalẹ̀-ńgbàtà tí wọ́n ń ṣe lọ́wọ́. Ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2022 ní iléeṣẹ́ agbèfọ́ba ní ikọ̀ wọn pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́pàá àti immigration ṣe alábàápàdé ayédèrú òṣìṣẹ́ àjọ NIMS méjì. Adarí ìròyìn DHQ ní ìgbà náà Major General Musa Damadani sọ nínú àtẹ̀jáde wípé àwọn afurasí wọ̀nyí ti ṣe àbẹ̀wò sí ìpàgọ́ Ogunléndé ní Gagamari ní Niger Republic láti ṣe ìforúkọsílẹ̀ àwọn tí kìí ṣe ọmọ Nàìjíríà níbi ìpàgọ́. Lára àwọn ohun tí wọ́n rí gbà ní ọwọ́ wọn ni ẹ̀rọ tí wọ́n fi ń ṣe ìforúkọsílẹ̀ NIN, kọ̀m̀pútà tracking machine, jẹnẹrétọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ayédèrú òṣìṣẹ́ NIN yìí ní kí àwọn tí kìí ṣe ọmọ Nàìjíríà máa fi orúkọ sílẹ̀ pẹ̀lú NIN, pàápàá jùlọ àwọn tí wọ́n wá láti orílẹ̀-èdè lágbègbè bíi Niger. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé irúfẹ́ ayédèrú ìforúkọsílẹ̀ bẹ́ẹ̀ wáyé ní àwọn ìlú tí ó pààlà láti lè túbọ̀ ráàyè gba ìdánimọ̀ bíi ọmọ onílùú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí ológun agbèfọ́ba CDS General Christopher Musa ti fìdí ẹ̀ múlẹ̀ ìṣekúpa olórí àwọn adàlúrú méjì Kashalla Gbamadé àti Kashalla Shehu ní ìpínlẹ̀ Zamfara. CDS ṣe àfihàn yìí níbi ayẹyẹ CDS Joint Task Force Commanders Conference tí ó wáyé ní olú iléeṣẹ́ DHQ ìlú Àbújá. General Musa ní àṣeyọrí ìkọlù yìí jẹ́ ìyàlẹ́nu ńlá fún àwọn yòókù tí wọ́n sì ń lépa bíi Bello Turji bí wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti mórí bọ́ nítorí ìpèníjà yìí pọ̀ fún wọn. Musa ṣàlàyé wípé ikọ̀ ológun Operation Show No Mercy kò sójú àánú ni wọ́n mẹ́yìn àáyan àwọn méjèèjì wọ̀nyí balẹ̀ pẹ̀lú àwọn 4 mìíràn tí wọ́n jẹ́ ọmọ ogun wọn ní abúlé Ruwandawa ìjọba ìbílẹ̀ Maru ìpínlẹ̀ Zamfara. Níbi ìfijúrinjú pẹ̀lú ìbọn ni ikọ̀ ológun pẹ̀lú àjọṣepọ̀ àwọn fijilantànté fi mú 6 nínú àwọn ọ̀daràn wọ̀nyí balẹ̀ tí wọ́n sì rí ọkọ̀ alùpùpù 3 pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró gbà ní ọwọ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ tó ń ṣaṣojú Ọ̀hàzuara, Onitsha àti Ivo ní ìpínlẹ̀ Ebonyi ní ilé-ìgbìmọ̀ ìjọba àpapọ̀ Honorable Kama Ikem Kama ti rawọ́ ẹ̀bẹ̀ sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó yọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu. Nínú lẹ́tà tí Kama kọ ránṣẹ́ sí ààrẹ ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda Kanu. Ó ní òfin jẹ́ òfin ṣùgbọ́n kí àánú ṣògo lórí ìdájọ́. Aṣòfin yìí ní ó ṣe pàtàkì láti kọ ìwé yìí ránṣẹ́ sí ààrẹ láti lè tètè mú àlàáfíà jọba ní ẹkùn gúúsù ìlà oòrùn. Kama tí í ṣe alága ìgbìmọ̀ àyípadà ojú ọjọ́ ké sí ààrẹ kí ó jèbùrẹ́ mú ìyọ̀ǹda Kanu yá ní kíákíá. Èyí ń wáyé bí Kanu ṣe ṣe ìkìlọ̀ wípé òun kò rán ẹnikẹ́ni láti máa bá a bẹ̀bẹ̀ fún ìyọ̀ǹda. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí agbẹjọ́rò Kanu fi léde lónìí ọjọ́ Àbámẹ́ta. Níbẹ̀ ni ó ti ní òun kò hu ìwà ọ̀daràn. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni agbẹjọ́rò Kanu Aloy Ejimakor ti ṣe àfihàn wípé kò tẹ́ Kanu lọ́rùn bí wọ́n ṣe ń bá a pàrọwà lọ́tùn-ún lósì.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olórin Portable ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn olólùfẹ́ rẹ̀ fún àdúrà àti àtìlẹ́yìn láàrin ìṣòro tí ó ń là kọjá pẹ̀lú àwọn aláṣẹ. Àìpẹ́ yìí ni ìjọba ti ilé àkọ́kù tí ó fi ń ṣe ilé ìtura àti ibi àríyá lórí ẹ̀sùn àìgba àṣẹ fún ilé kíkọ́ bí wọ́n ti fi lára àwọn oníbàárà àti òṣìṣẹ́ rẹ̀ sí àhámọ́. Portable fi ẹ̀hónú rẹ̀ hàn bí ó ti ń tọ́ka wípé òun kó ipa ribiribi ní agbègbè lórí àti tú ojúnà ṣe àti ìpèsè iná ojú pópó street light. Láti yanjú ìṣòro yìí ni Portable fi wọ́gi lé iṣẹ́ eré tí ó yẹ kí ó wáyé nílùú London láti lè ríbi bójútó ẹbí àti ohun ìní rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.